ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. شئت إذا أدعو باسمك زيد محمد عبد الله وأسندي وأقصد أسرد أمين ميسر توسل بالمحبوب العقل بنسير بسر صلاة الفاتحة وجوهرها بأنوار ذكر الله سيرا وصيرا وقلت يا خير العالم محمد وآلي وأصحابي وأصلي أملي على صائب الورد مدينة فاسي على صائب الفيد مسمى ياسي على سلسل الورد عليه تماسي على خادم الفيد عليه بسيسي عليه إن أراسمي وأبد الملاوي أبيد إلى يسير قلبي وتهاوي عليه سكرجي عليه كنوسي عليه ناسفي عليه مراكشي وصائب سرنا صديق مسكيننا عليه آدمنا وساك دليلنا وصائب سرنا صديق مسكيننا عليه آدمنا وساك دليلنا وبإمطارنا آيات جمالنا إلهي يا بالخير لا إله إلا الله 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 لا إله إلا
إلا الله لا إله 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 إلا الله سيدنا رسول الله عليه سلام الله اللهم صل على سيدنا ولد الفاتح لما وكل قراءات لما وكان يزورك بذاك والآتي إلى صلاتك عن المساكين وعلى آليك كريم مقدار العظيم أنا ربك رب العزة أما يصفه والسلام على المرسلين والحمد لله رب العالمين أتمنى إلى أمين ولنا صلاة وقرة العالم ولنا شاء مسلمان فارق الله ولاته ودولته وعلى صلاة والسلام اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي بالمنصب ناطر العاقب العاقب والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هادية منا إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله àti àánú ẹ̀ kó bá Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu. kó bá Mawlana Sheikh Alhaji Ibrahim Niyas radiyallahu ta'ala anhu. kó bá wa Sheikh Abubakar Siddiq al-Miskin billah sahibul idrak radiyallahu ta'ala anhu. kó bá wa صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم وعبد الله العلوري تغمده الله برحمته آمين. وبابا ومرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a tọrọ fún yìí wá wọlá agbègbè tá a wà yìí gẹ́gbẹ́ tí àwọn àlùfáà wa Sheikh Labeeb ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí pé ìjọba ló dé lọ́la títí lọ́jọ́ dàbẹ́ yìí pé ó wá jìnnà síra wọn àyè yí àyè àwọn àlùfáà ni bàbá Tajul Hadabi rahmatullahi alayhi ẹgbẹ́ karùn-ún náà ni bàbá Tajul Mu'min tí a ń pè láàfọ́ ọmọdé ibi táwọn oyin náà ni ọkù bàbá wa kan ní bí roundabout yìí ni wọ́n ń pè ní àfàlẹ́ jíwá yadakumullahu bi nasrihi. ní roundabout tàwa yìí náà ni bẹ́ẹ̀ ni bàbá Alágbàjì bẹ́ẹ̀ làfà Sukuti bó sì máa kà wọ́n nù bẹ́ẹ̀ ni kòkó ò béèrè bẹ́ẹ̀ ni bàbá wọn kì í pa mí bẹ́ẹ̀ ni bàbá ń lé olóṣùn gba wọn lọ bẹ́ẹ̀ ọlọ́run máa yọ ká gbogbo àwọn àfáà tí adarúkọ wọn yìí gbogbo àti àwa bí lálẹ́ yìí nítorí ìfẹ́ tọlọ́run àti tànàbí Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run dákun má dùn ẹnì kọ̀ọ̀kan wa níládé àmín. jẹ́ kí ọjọ́nu tí ó jẹ́rìí gbè wá tí ò ní jẹ́rìí takò wá ń jọ gbélé àkíyàmá yìí pé adánumọ́jú torí tànàbí. àmín. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. akí bàbá wa Khalifatul Khulafa adamallahu hayatahu. fún gbogbo Tijaniya ní Kwara State bàbá Fadilatu Sheikh Abubakar Akeyede adamallahu hayatahu.
wọ́n fi kíkí tiwọn wọ́n kí àwọn àlùfáà wa Sheikh Yusuf Murtada wọ́n kí àwọn ìmáàmù wa Sasa wọ́n kí bàbá wa Fadilatu Sheikh Suhuti láti Pópó wọ́n kí bàbá wa Nílé Òré bàbá wa Fadilatu Sheikh Hasan ọlọ́run mọ́sá wọlé àwọn tí ó sọ wọ́n lẹ̀ bàbá wa Àlàbí Òré àáfàá ni bàbá náà ọlọ́run mọ́sá jẹ́ ká rí yín pẹ́. ó kí àwọn àlùfáà wa Sheikh Ibrahim lè kéwù. ó kí àlùfáà wa Sohibul Qur'an. àbí ká pé Sohibul Lugha. ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ fún yàn. ọlọ́run ni kò sí bínú sí. ọlọ́run mọ́sá wọlé àwọn àlùfáà yára yín pẹ́. mo wá kí àlùfáà wa Sheikh Labib أدام الله وياته wọ́n ní alwaladu shiru habi àwọn bàbá rẹ̀ tí wọ́n wáyé tí wọ́n ṣiṣẹ́ rí kalẹ̀ tí wọ́n wá fi àwọn ọmọ rẹ̀ wọ́n fi wọ́n gbẹ̀yìn bí èèyàn bá ti rí bí Sheikh Labib ṣe rí yìí ọmọ náà tí àwọn bàbá tàná àwọn sùmùrà sànsàn bí a bá ń ṣe wáàsí wá sí tìbẹ̀rù Ọlọ́run bí a bá ń ṣe wáàsí wá sí takintakin bí a bá ń ṣe wáàsí wọn àfòdúdú ṣe bí a bá ń ṣe wáàsí wọn ó fìmà ṣe wọ́n tún wọn á máa dá wákà ó sì máa kọ́yàn lẹ́kọ̀ọ́ látara wákà náà ọba tó ní kẹ́ ẹ jogún àwọn tàná tó wá fi àníyàn ṣe ilẹ̀ sọ àfààní ma infasa aksarna huluma walakin fasa aslamna damira tí ẹ̀mí yẹn bá kílíà tó bá dẹ̀ gbàfà àfàà lẹ́ni tó jèrè nìyẹn ọlọ́run kọ́ ọ̀rọ̀ pé kò sí tí ọlágbára tó ìfẹ́ gbogbo ilé nílọrin múlẹ̀kalẹ̀ ní ọkànra wọn ní àríkà yóò dànù àwọn kan wá ń bẹ tó pé látàná ni wọ́n ti so mọ́ra wọn inú wọn ni bàbá Tajul Adabi àti Tajul Mumini ó lè pín wọn bọ́ọ̀sì wa lè pín Tajul Mumini àti Tajul Adabi ló lè pín bàbá Lágbàjì pẹ̀lú wọn bọ́ọ̀sì lè pín bàbá Lágbàjì pẹ̀lú wọn ó lè pín Sheikh Kamal pẹ̀lú wọn bọ́ọ̀sì lè pín Sheikh Kamal pẹ̀lú wọn ló lè pín bàbá wọn kí ìbá pẹ̀lú wọn gbogbo àwọn oúnjẹ ṣe pọ̀ ní. Tajul Adabi Tajul Mumini wọ́n jẹ́ àfáà gbogbo wọn wọ́n jẹ́ àfáà gbà àwọn bàbá Sheikh Kamal bàbá wọn kì í pa bàbá Lágbàjì gbogbo àwọn oúnjẹ ṣe pọ̀ ní. tó bá dín lónìí tí ọ̀rọ̀ bá ń padà síbi ìtànà kò tí ì sí láì fi bẹ́ẹ̀ ìdá bá lọ́wọ́ àwọn tó bí wa là ń sinú tọ́mọ́sàjà láti bí ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. wọ́n làwọn afa ló kí àwọn ìmáàmù wa olórí ẹgbẹ́ bàbá mi máṣà àwọn àlùfáà wa láti òkè òsè lọ́rùn wọ́n kí àwọn bàbá wa Habu Ridọ àtàwọn Sheikh Usman Ọlọ́run jẹ́ ká lásìkò gbogbo ìta ń ṣe yìí Ọlọ́run bá múládà rẹ̀ bá àwọn tó ṣe wà lẹ̀ àwọn ìmáàmù wa Maraba Ọlọ́run sábà dúró tì wọ́n Ọlọ́run jẹ́ kárí wọn gbọ́ láwọn ẹni Ọlọ́run owó àwọn tí wọ́n ń jẹ́ olùfẹ́ Ọlọ́run ipò tí Ọlọ́run fi ilẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ẹ̀ kò ní tán àwọn kan wọ́n jogún ẹ̀ bíi Abubakiri àwọn kan wọ́n jogún ẹ̀ bíi ipò Usmanu àwọn kan wọ́n jogún ẹ̀ bíi ipò Sayyidina Ali àwọn kan wọ́n jogún ẹ̀ bíi ipò
Umar àkàwọ́ jogún ẹ̀. Àwọn aláàjì wa Sọ́lù Sẹ̀bùtú àti àwọn aláàjì wa Abdurrafi Kòkòrò tí wọ́n jẹ́ Pamsec. Àwọn jogún àwọn Abubakar àwọn Usmanu nù. Tọ́já sí pé sàábé tó fojú hàn ni wọ́n lówó wọ́n ti fowó ṣe tọ́lọ́run lára nẹ́bí. Kì í wá sówó látàrí kan wọ́n ní wọ́n tún sin lọ́hùn. Torí àwọn náà lọ́lọ́run sáré fáàsì pé as-sabiquna ulaika al-muqarrabuna fi jannati na'im. Tẹ́bà kí wọ́n sin Ọlọ́run ní Ọlọ́run ṣe àṣẹ lè bá wọn mọ́. Ọba tí ó fi ẹ̀sìn rọ̀ yín lọ́rùn. Torí bí ọ̀rọ̀ ọba fẹ́ sìn yàn rọ̀ yẹn lọ́rùn kò rọrùn fọlọ́lá kọ́mọ̀sá ìṣù. Wọ́n ilé ṣe ọba dọ́dọ̀ àwọn ní sọ̀sán lẹ́ fi sí. Tí ọba ti jẹ́ ọ̀sán alẹ́ wọn ò lè rọ. Àfẹnitọ́já sí pé òun náà ń fi òru ṣe nǹkan kánú ilé ẹ̀ tẹ́lẹ̀. Tóun náà máa ń forú bọ́lọ̀ ń sọ̀rọ̀ ní ìjókòó òru òní nílá báyìí. Ọba tó fi rọ̀ yín lọ́rùn àfọlọ́lọ́m bí ọlọ́mọye yìí ń sá. Ọlọ́run ti ní ọmọ dáa ọlọ́run jẹ́ ọmọ dáa lọ bẹ́ẹ̀. Kásì lákìbà tó dáa bárúkọ́lá àwọn ẹni ọlọ́run. Ayé yìí tẹ̀ ń ṣètò ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run sábà dúró ti yín o láì yọ ẹnìkan kan lẹ̀. Àwọn alhaji wa Isa oníkìjìpọ̀ ọlọ́run sábà dúró ti wọn. Adáhùn lọ hayatọ̀ láti túbọ̀ ọlọ́run lájẹ́ kan rẹ̀. Àwọn hajj wa àwọn alájà wa Hamina afọlọ́lọ́m bí ọlọ́run wọ́n ló kọ ọmọ ní irú ọmọ tó wá jẹ́ pé ìyá ní mama Amina ní jẹ́ tó sì bí ọmọ tó agbókọ rẹ̀ káàkiri gbogbo ayé báwọn ìyá lásàkè ìbírú ọmọ bẹ́ẹ̀ ìyá tó wíwo ní bímọ tó wíwo tó wá gbóró kọ ìyá nílẹ̀ yìí náà bá ń jẹ́ tẹ̀sí dáadáa fọlọ́run ọlọ́mọkùnrin pa. Àmín. Babarakọ́lá àwọn ẹni ọlọ́run. Àmín. Ọlọ́jọ́ kan rẹ̀. Gbogbo ibikíbi tó ń kálukú ti wá nítorí ìfẹ́ tọlọ́run àti tànẹ́bì gbogbo àtọ́wá láti ìlà tọ́kùfẹ́ tànẹ́bì ni láì kọ̀ọ̀kan tó ń kálukú ti wá bẹ́ẹ̀ ọlọ́run ọlá àbá wa fẹ́sì ni ó bí wá. Ìjọ tí à ń ṣe ìyàwó àwọn àlífà wa Sheikh Musa ẹ̀sìn àwọn wà lágbàjì ìjọ náà àwọn èèyàn wá tẹ̀lé bàbá wa láti Ìbàdàn. Àwọn adágbére wọn náà fẹ́ máa lọ. Bàbá wa ní ẹ lọ yípo mọ́sáàsì àgbàjì lẹ́ẹ̀méje. Kẹwàá fi sọ tẹ́ǹfẹ́. Wọ́n èdè ní tí wọ́n ti sọ fún ọkọ́ níbẹ̀. Mọ́sáàsì àgbàjì. Ààyè ìpìlẹ̀ ní àwọn tí àwa bá lágbàjì gbà táwa kékeré wọ́n ọ̀rọ̀. Ọjọ́ bí àfàlà bíbí ló ṣe yọba mi lónìí. Àbáwá kan bẹ́ẹ̀ tó kúrìsì àbánà bẹ̀lẹ̀ sáwúrà. Wọn ò bí ọdá kó bọ bàtà kọjá níwájú rẹ̀. Ó ní rí bọ́ mọ́ ọ̀rọ̀ yóò fọlọ́pàá ọ̀ ní ní bàtà ń bọ́. Níbi ojú àgbàgì ibi tí kí wà ń sí mọ́sálásí náà ni o. Àwọn kankan bẹ tí wọ́n yé ṣe lábàgì jọ̀hún. Nígbà tí ayédàbá yìí ni wọ́n dẹ̀ díẹ̀. Ó lè bọ́ bàtà kọjá ń bẹ̀ ò ní rí bọ́ mọ́. Ó sì gbọ́dọ̀ lùlú ń bẹ̀ níbi ojú àgbàjì wọn. Ibi tí Ọlọ́run ń sà wọ́n lẹ́sà wọn dé ẹ̀sà tí wọ́n ní. Arábàjì ló sì ní ṣèfì. Àbájí máa ṣèfì pípọ̀. Gbogbo iye ojú lè ṣèfì tí wọ́n fi ṣèfì pa wọ̀ láì bẹ̀rẹ̀ wà gbàgbé. Nínú àwọn tí wọ́n máa bẹ̀rẹ̀ bàbá Tẹ́bísí ọlọ́mọṣà yà fi bàbá náà. Ọlọ́ àwọn ẹni ọlọ́run. Ọlọ́run ọlá àbá fẹ́sì náà níwájú Ọlọ́run. Gbogbo àwa tí a wá lálẹ́ yìí tí aran kan Ọlọ́run wá sáyé yìí. Ọlọ́run lára kan wá. Tó ló bá ti mú yàn tí yàn bá ti ṣètò Ọlọ́run ṣe díẹ̀. Allah ibi kíbi tá a ti wá Ọlọ́run máa ti dùn kálukú lọ́kàn. Ọlọ́run wọ́n ṣàgbàdúrà wa. Àmín. Ọlọ́run ṣàgbàdúrà wa. Àmín. Ọlọ́run àgbà wa alájí àgbà Ọlọ́run gbàdúrà wa. Àmín. Ọba Sheikh Adam Ọlọ́run ṣàgbàdúrà wa. Àmín. Ọlọ́run àgbà wọn kíjì pa Ọlọ́run ṣàgbàdúrà wa. Àmín.
جماعة لكم لبني سلام الله عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير لما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. ربنا أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سيدي طه الإمام سيدي طه إمام إنني عبد ولكن سيدي طه إمام إنني عبد ولكن سيدي طه إمام. سيدي طه إمام دوما كفاني أمتي كفو ملامي ليس في قلبي سواه وهو كنزي واغتنامي. سيدي طه إمام باجتهادي ورخائي بفنائي ودوامي جل قديرا وتعالى سيدي طه إمامي وهو به وهو ربوئي ومتاعي أو طامي. سيدي طه إمام إنني هلا فؤادي حبه قبل الأنام قبل علم أو بلوغ إنني طه إمامي وهو أنسي وهو راهي وشرابي وطعامي وبيتي ومبيتي وحضوري وقيامي وهو نسكي وهو هاجي وصلاتي وصيامي. سيدي طه إمام سنتي وهو فروضي كلها طه إمامي يا
حبيب الله خير الخلق كنز واغتنامي سيدي إمامي دائما فيك استقالي دائما فيك استقالي وسياكي أو كرامي يا حبيبي كل حين فاقبلني أزكى صلاة زيد إمامي مصعب وكي النبي محمد اللهم مصعب ويونسي النبي على إلورون النبي تيافا كان سوى من أرسل الرحمن ما أرسل الرحمن أو يرسل من رحمة تسعد أو تنزل في ملكوت الله أو ملكه إلا وطاع المصطفى عبده نبي المختار أو مرسل واسطة فيها واسل لها يعلم هذا كل ما يأكل يعلم هذا كل ما يأكل أولمان ما أرسل الرحمن أو يرسل الله باتان قيل الرحمن ما أرسل الرحمن أو يرسل iṣẹ́ tó ti rán kọjá àtẹ̀yí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rán. من رحمة تسعد أو تنزل nínú tá à ń pè ní kí ọlọ́run tẹ̀sí àdùn ni àwọn tẹ̀sílù ìkẹ́ tí ń gòkè lọ ní àgbé tí ń tókè wálẹ̀. في ملكوت الله أو ملكه nínú àwọn màlàkútì ọlọ́run Ibrahima aleyhi salatu wa salam ìwà tí Ibrahima ń sọ pé àsìkò tí Ibrahima ń lò ní kò sẹ́ni tí ò ní lò tí ọmọ yẹ̀wò báyìí a máa wò tí òun ni òun kọ́ àbọ̀ òun ni òun kọ́ àbọ̀ òun ni òun kọ́ tí ó ṣe ìwà gan ni pé òun gan ni. ó sì ànábì Ibrahim bẹ́ẹ̀ alayhi salatu wa salam iṣẹ́ tó ṣe é nì ìwánu mọ̀làkútì ọlọ́run yẹn ni mo fẹ́ lò mọ̀làmúmin. في ملكوت وكذلك نوري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. mọ̀làkútì yẹn gan nílé ọ̀rọ̀. àfáà yẹn wọ́n sọ pé في ملكوت الله أو ملكه من كل ما يختص أو يشمل من كل ما يختص أو يشمل. wọ́n nínú mọ̀làkútì ọ̀nà wọn múlìkì àbínú ti kápá tọ́lọ́ ní ìkápá lérí yàtọ̀sùn àwòyẹ̀sì múlù yàtọ̀sùn أو يشمل ìbára àwọn oníkéwùnù yàtọ̀sùn àwòyẹ̀sì múlù kùsù sí yàtọ̀ àwò. èyí tó jẹ́ wùsù sí ni àbí èyí tó jẹ́ wùmú mi èyíkéyìí tó kọjá bẹ́ẹ̀. من كل ما يختص أو يشمل إلا وطاع المصطفى عبده إلا وطاع المصطفى عبده. ọlọ́wọ́ ò ṣe kankan lẹ́yìn ànábì. ilé wà tọ́ á Mustapha Abudu kó wá ṣe lẹ́yìn ẹ̀ kò sí tọ́lọ́hún ṣe lẹ́yìn ànábì yìí wọ́n jọ ń ṣe é ní. نبيه المختار أو مرسل ẹni tí ọba yé bẹ́ẹ̀ ni ò yé ìdí ń ṣe èmi wọ́n jọ ń ṣe é ní o. gbogbo ń tá àpọ̀ náà ń ṣe síwájú ká ànábì ò tó dé gbàtà ànábì dé lànábì fi ibi tọ́ wà àwa pé bó ṣe máa nìyí. inú tí wọ́n kọ́ lọ́n ṣe ká ànábì ò tó dé ládàmà wà.
nígbà tá a dọ́dọ̀ ànábì ní àkótó bá wọn ó níbi tá Ádámù màmá sí wà. nígbà ní Ádámù ló síwájú ànábì Jábírù ló ṣàánú wa Jábírù bá bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọba bí léèrè. awwalu ma khalaqa Allah. ó ní wọ òjíṣẹ́ Ọlọ́run kí lọ́lọ́run tiẹ̀ kọ́kọ́ dá àwọn ànábì ní kò jìnnà ló àbẹ̀yíkà ìmọ́lẹ̀ ànábì rẹ̀ lọ́kọ́ kọ́kọ́ dá. tí fi ń jásí pé ìmọ́lẹ̀ òun ó síwájú ànábì Ádámà kó tó di pa ànábì Ádámà dé ké gbóòórùn ara rẹ̀. ولولا ما كان الخليل وآدم ولولا ما كان الخليل وآدم وموسى وعيسى بل وملك سليمان. kí Ádámù dé tí ànábì fi dé ìjọ tó lọ́wọ́ padà púrúfẹ̀ tí ó fi Ádámù yìí pé Ádámù èdè tí ànábì fi dé ìjọ Ádámù kọjá yẹ pẹ̀lú Ọlọ́run. tọ́lọ̀ wa ni máa lọ gbogbo ntọ́mà ló fi bí Ọlọ́run ní sẹ́ ẹ̀yìn yá fi ẹ̀. Àlùkùránì lọ́wọ́ sòfófó ẹ̀ fún wa yìí pé ìkankan ládàmà wa gan ni lọ́lọ́ padà fi yá fi ẹ̀. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. Fatalaka Ádámù pàdé kẹ́lìmáàtì nírọ̀bì yìí kẹ́lìmáàtì. wọ́n gbà tá Ádámù wá jáde tó bí ọlọ́run ọ̀sán àgbọ̀ ọ̀fẹ́ kò nú àlẹ́ ara sí Ọlọ́run. lọ́ba rí اللهم بحق محمد إلا ما غفرت لي. wọ́n wá ní wọ́n kọ̀ kankan sí etí àlẹ́ ara sí bí wọ́n kọ́ mọ́sálásí náà kí wọ́n á fa nǹkankan dára síbi sóró ẹ̀. Ọlọ́run òun bí ọ pẹ̀lú Muhammad. إلا ما غفرت لي. foríjì ní máa wo bẹ̀ máa á. وقال الله Ọlọ́run ní wọ Ádámù. كيف عرفته ولم أخلقه. ó ṣe mẹ́ni títí dá kẹfà àràftáwù ولم ó أخلقه. ṣe máa ì dá. وقال Ádámù آدم wá sọ báyìí pé لما خلقتني ورفعت رأسي olùgbàtọ̀ dá mi ó sì bísí sínú àlìjánà wàrà fàtúrà sí mo wá gbórí mi gbogbo sókè. ورأيت في قواعد الأرض مكتوبا فيه لا إله إلا الله محمد رسول wọ́n wá rí kí الله. wọ́n kọ la ilaha illallah síbẹ̀ Muhammad Rasulullah wọ́n sì fi tì í. وعلمت Ádámù ni mo mọ̀. أنك لم تدد اسما إلى اسمك إلا أحب الناس إليك. Ọlọ́run ní fọ́kọ ẹnìkan tí pọ̀ pọ́sibú kí wọ́n fọ́kọ ẹnìkan tí kí Ọlọ́run fọ́kọ ẹnìkan tí ó kọ̀ rẹ̀ àfikọ́jẹ́ tí Ọlọ́run bá ti fẹ́ràn jù tó ti yọ́nú sí jù. اللهم بحق محمد لما غفرت لي. wọ́n fi pàápàá ní ilé ìgbẹ́ ọlọ́lọ́dà gbogbo ní kò bẹ́ẹ̀. ó fi hàn yí pé ànábì bẹ síwájú gbogbo nǹkan àwàlíyé tọrọsùn kò sí tá ànábì ò síwájú dáyé gbogbo tí Ọlọ́run dá láyé ibẹ̀ nǹkan kan síwájú ànábì Muhammad. عليه وسلم. iṣẹ́ àkọ́kọ́ sí tọ́lọ́run ó ṣe Muhammad sallallahu alayhi wa sallam nítorí ó sọ bó ṣe dáadáa mà fún wa ìmọ̀ sọ̀rọ̀ lérí ẹ̀ àmọ́ ànábì Muhammad kì í ṣe ọwọ́ Ọlọ́run gẹ́gẹ́ ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run wá fẹ́ gbogbo nǹkan lọ tó sì sọlá fún gbogbo nǹkan lọ gbogbo àwọn ànábì Ọlọ́run sọlá lé wọn lérí ni ànábì nìkan ló fi sáyé ọ̀tọ̀. bàbá nítorí pé àwọn onímọ̀ sọ fún wa yìí pé Ọlọ́run sọlá fádámà wọ́n lọ́lá Ọlọ́run ṣe fún wọ́n lọ́lá tọ́lọ́run ṣe fún bí Ọlọ́run sọ fún màláíkà. قال ربك للملائكة اسجدوا لآدم. Ọlọ́run ò sì wí bẹ́ẹ̀ síwájú fún ànábì kan rí wọ́n lọ́lá ní jáàsì àwọn Súfí lọ́lá ní abẹ́ ẹ̀rọ náà lọ Ọlọ́run tó fádámà sọlá Ọlọ́run ọ̀sán àforíkanlẹ̀ ọ̀pọ̀ àwọn àkàlàsẹ̀ níbi ẹ̀foríkanlẹ̀ dédé bá dámà sí mọ́nu
ọ̀pọ̀ àmàláìkà láṣẹ ni pé ẹ forí balẹ̀ fún ádámà. ètò bá mú ẹ̀mí àtọ́nà yà lọ bí kọ́tọ̀ náà máa dùn ó ṣe ọba wà nílé mi báyìí. ó dàbí kọ́bọ̀ lọlé ẹ̀ kí ẹ̀mí ọdí ẹ̀ pẹ̀lú gbogbo jàlálíyà rẹ̀ ó rí pàápọ̀. balógun oníjáde ní ìsìnkú ọfà tábà ní wọn ọgbọ ọfà bọ́bá bá fẹ́ fi ṣẹ̀yẹ lókù ó sì ní ìtúwọ́ kò lọ kò ní sí àwọn tìbí ìwú bẹ́ẹ̀. ó ṣe déédéé pàtó lọ́hùn náà rán àwọn màláíkà ní pé ilé ádámà àmọ́gbà tó kàn nẹ́bí kò lè jù kó lé. ó ní iná láàdà. wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. òun ló fà tọ́já sí pé anábì nìkan lọ́lọ́run ló fún kò ló fún anábì ọlọ́run kan mọ́ kọ́lọ́run ọ̀ darẹ̀ ẹ̀pọ̀ mọ́yàn yóò dá dúró ni. ọba sì darẹ̀ pọ̀ sí ikú lọ́ọ́ jẹ ìyá àmọ́ bí ó fẹ́ràn ànábì dé yóò sì dá ànábì pọ̀ mọ́ rẹ̀ wọ́n á jọ papọ̀ lérí nǹkan. níbi sọ nítòsí mímọ́ àlàmúmínì láti lọ sí Suratul Fajr. ó ní iná arsalnaka shahidan wa mubashiran wa nasiran ila Allahi bi'iznihi wa sirajan munira. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. orí mbẹ́ Suratul Fatihi ni ọlọ huwa allazi arsalahu والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار وما بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره واستغلظ فاستوى على سوقه يجيب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. àyà kan ni Ọlọ́run fi jó yé wa bá Nábì ṣe rí tí ń sọ fún. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. wọ́n ní iná àrísálínákà ó ní mọ̀ràn ẹ̀ níṣẹ́ mọ̀ràn rẹ̀ ànábì níṣẹ́. ṣáhìdá. ṣáhìdá ọlọ́run ọba ànábì ọlọ́run ọba kan sọ̀rọ̀ bẹ́ẹ̀. iṣẹ́ tí mo rán wọ ṣáhìdá lọ jẹ́ wítínẹ́sì lọ kọ̀nfàmù nǹkan tí wọ́n ṣe bí wọ́n ṣe láwọn tó ń tá ànábì ọba dé kó wá kọ̀nfàmù rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ wọn. nítorí pé àdéhùn ti wà láàrin àwọn pẹ̀lú ọlọ́run ọba tẹ́lẹ̀ gbogbo tí jà ànábì ọlọ́run pátápátá bọ̀lánà ṣe Ibrahim ẹ̀dẹ́gbọ́n ta lánìí ṣé òun sọnù tíra wọn ṣé òun láwọn ò rí nínú ànábì kan àbí òjíṣẹ́ kan tó bọ́ níbi àdéhùn tọ́lọ́ ń bá a ṣe lórí ànábì Muhammad. ayé akẹ́ púrúfù ẹ̀ bẹ́ẹ̀ ipe wàhís. wàyí kí a káfà lómi ìbákọ̀ nàbí náà. máa bò ó mísàkàn. ànàbí náà. gbogbo ànábì ọlọ́run bá pátápátá lọ́lọ́run bá ṣàdéhùn wọ́n gbàdéhùn lọ́wọ́ wọn. làmá àtẹ̀tùkùn mi kìtàbí wáyé kí mà ti. yàmá ẹni bá ṣiṣẹ́ kéwù
tó jẹ́ pé o ò lè rí kùránì tù láì ṣiṣẹ́ kọ̀ wáyé ọkàn máa gbọ́ mọ́ pàfọ́sù ni nítorí tí a bá ní ńlá ó ní tí ń wí lá ó ní tí ń wí lámú ó ní tí ń wí làmá ó ní tí ń wí àlámú ó ní tí ń wí ó ní làmá ní ajá sí pé ń gbà yẹn kèétí fún wọn ní letter of appointment ọmọ ní làmá. làmá àtẹ̀tùkún mi kìtàbí wá hikmati. ọmọ amúwábà yín àtẹ̀tùkún tí mo fún yín mi kìtàbí mo fún yín ní mímọ́. wá hikmati. mo sì fún yín ní wísídọ́ọ̀mù. thumma ja'akum rasulun musaddiqun lima bainakum. ọlọ́ni yìí ti fún yín ẹ ti lọ súnmọ́ já àlórí. thumma ja'akum rasulun musaddiqun lima ma'akum. lẹ́yìn ìgbà òun ni rọ̀ṣúlù wa dé òjíṣẹ́ ọlọ́run wa dé tí jẹ́ ànábì Muhammad. musaddiqun lima ma'akum. òun ni ó kọ̀nfàmù tẹ̀gbẹ́ dání. mo sọ dínkù lima ma'akum. wọn wá gbọ́ lọ́hùn tí wí fún wa. latu'minunna bihi. ọlọ́run ní fẹ́ gbàgbọ́. wala tansurunnahu. fẹ́ràn lọ́wọ́. Qala aqrartum wa akastum ala dhalikum isri qalu aqrarna. ọlọ́run ní sọ́dọ̀gba fún yín. Qala aqrartum wa akastum ala dhalikum isri qalu aqrarna. ọlọ́run ní sọ́dọ̀gba fún yín o. wọ́n ní kọ́ ló àkìrárí náà wọ́n lọ dọ́gba fún akódò bọ́ sí i. wala bashhadu wa ana ma'akum mina sasa. ọlọ́run ní mi náà jẹ́ witness fàṣẹ́àdù rẹ̀ já fọwọ́ sí wèé ana ma'akum mina shahidin. èmi náà jẹ́ witness pé ìtẹ́ ẹ sọ pé ẹ̀sìn lù tá a bá rán kan náà nẹ́bí ọlọ́run jọ́nà tó níbẹ̀ ẹ̀kọ́ wò ní dáa. ọlọ́run wá ń sọ yín pé ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí. inna arsalnaka shahidan wa mubashiran wa nasiran. ọlọ́run ìdí àmọ̀ràn ń sẹ́. wa mubashiran. wọ́n máa jẹ́ wítínẹ́sì. mubashira fún wọn nírú ẹni bá ṣe dánú wọn. wa nasiran. kí wọ́n lọ́ọ̀yà pé wọ́n má kọjá ààyè wọn. litu'minu billah. ọlọ́run nítorí tí mo torí ẹ̀ràn litu'minu billah. wọ́n wá wọlọ́run ó ní litu'minu billah. wọ́n ránṣẹ́ òun torí kíni kẹ́ ẹ lè nígbàgbọ́ sáwọ́ ọlọ́run kò wá sí rẹ̀ nìkan lẹ́ẹ̀kan ló fà nẹ́bí. wa rasulihi. wa rasulihi. àṣegbàgbọ́ tá a bá ní sọ́lọ́run tá a bá ní ìgbàgbọ́ òun sáà nẹ́bí afẹ́lì nù. wọ́n ní Anas ọmọ Malik. Jalla ta'ala anhu. bámi bẹ látòkè wá ìsàlẹ̀ yẹn mọ́lá múmẹ́nì kọ́kọ́ lọ bí gbàgbọ́ kó tó á ti gbàgbọ́ délé ìfẹ́. Ani Anas radiyallahu ta'ala anhu. أن رجلا سأل النبي صلى الله عليه وسلم متى الساعة. Anas ọmọ Malik wọ́n ló ń bi ànábì léèrè wọ́n lárakùnrin kan bí ànábì léèrè pé mata sáà ìgbà wo lọ́jọ́ ọ̀gbẹ́dẹ àkíyàmù òde. وقال الرسول ما أعددت لها. ànábì ní kí ni ìpalẹ̀mọ́ rẹ fún. قال ما. àgbọ̀pọ̀ ń béèrè ọjọ́ ni kí ni ìpalẹ̀mọ́ rẹ fọ́jọ́ tó ń béèrè ìpéjọ ní òde. قال ما أعددت لها من كثير صلاة. ọlọ́run ní ìpalẹ̀mọ́ kan tààrà o kì í ti bẹ̀rù lòun máa kí tó bẹ́ẹ̀. ولا صيام. àwẹ̀ òun kọ́pọ̀ tó bẹ́ẹ̀. ولا صدقة. sàrà òun kọ́pọ̀ tó bẹ́ẹ̀. ولكن ó ní ṣùgbọ́n. أحب الله ورسوله. ó ní uhibbullaha ورسوله. ó ní mo fẹ́ràn ọlọ́run mo sì fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ Ibn Abbas àfàgbàní ó láwọn àyà mẹ́ta kan bẹ tó gbé wọn ṣe mọ̀kọ́rọ́ náà ara wọn ni wọ́n á ní kí láyà náà Ibn Abbas ní. من يطع الله ولم يطع
الرسول لم تقبل منه tó bá lọ tẹ̀lé Ọlọ́run tó bá tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run nígbà títẹ̀lé tó tẹ̀lé. لأن الله تعالى قال Ọlọ́run ló sọ báyìí pé أطيعوا الله ورسوله ومن بر والديه ومن شكر الله ولم يشكر لوالديه لم يقبل منه. lábẹ́ ẹ̀sùn wa dé ọ̀wá dúpẹ́ fáwọn òbí rẹ̀ ọmọ àwọn òbí rẹ̀ lólórí Ọlọ́run ní gbọ́ pẹ́ tó dá fún mi. لأن الله تعالى قال tọ́rọ́ Ọlọ́run ló sọ báyìí pé أن اشكر لي ولوالديك إلي المصير. ọlọ́lẹ́kẹ̀ẹ́ta ومن أدى الصلاة ولم يؤدي الزكاة لم يقبل منه. ó kírun ọ̀wá ayọ̀ sàká Ọlọ́run ní nígbà mú rẹ̀. ó tọ́rọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé أقم الصلاة وآتوا الزكاة. òun ni ìfẹ́ ìgbàgbọ́ ni pé أحب الله ورسوله Ọlọ́run ní tu'minu billahi wa rasulihi. وتعزروه Ọlọ́run ní kẹ́ ẹ̀ lè gbà mí gbọ́ ni o. وتعزروه. tẹ́ ẹ bá gbèmí Ọlọ́run ọba gbọ́ ẹ sì gbòjíṣẹ́ mi kẹ́ ẹ gbà á gbọ́. tẹ́ ẹ bá lẹ gbà mí gbọ́ tẹ́ ẹ bá ti gbà nábì gbọ́ ìgbàgbọ́ tẹ́ ẹ lẹ gbèmí Ọlọ́run ọba gẹ́gẹ́ gbọ́ òun yìí dà lù yìí láyà. ànábì lọ́lọ́run sọ lọ́lọ́run fún ní oore ọ̀fẹ́ ni. Ọlọ́run wá lẹ́yìn eléyìí ni. وتعسروه tu'assiruhu وتوكروه. tu'assiruhu làkọ́kọ́. ẹ ràn án lọ́wọ́ ẹ ràn ànábì lọ́wọ́ torí tẹ́ ẹ bá ti lé ràn ànábì lọ́wọ́ Ọlọ́run sọ ní Suratu Tawba kí lọ́lọ́run ọba rí mọ̀ yà mu'mini. إلا تنصروه فقد نصره الله. ẹ ní ràn lọ́wọ́ ẹ ní ràn ànábì lọ́wọ́ ẹ ní kú èmi Ọlọ́run ti ràn án. ìrànlọ́wọ́ tí yíwọ̀n mọ kàfẹ́kẹ́ sóríire ni o bẹ́ẹ̀ bá lè ràn ànábì lọ́wọ́. إذا خرجه الذين كفروا ثاني اثنين بهما في الغار. Ọlọ́run wá fẹ́ sọ bí tó ti ràn lọ́wọ́ fẹ́ púrúfù ẹ̀ bóun ṣe ràn ànábì lọ́wọ́ lọ́nígbà tọrọ ẹ̀ ní jáde àtẹ Abubakiri tíjọ́ rẹ̀ ànábì wọ́n wá dé àwọn méjì. بهما في الغار. Ọlọ́run wọn wá ń bẹ nínú kòtò wọ́n ń bẹ nínú ọ̀gbun ìgbà tí wọ́n lé wọn débẹ̀. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. Nígbà tí sọ fẹ́ẹ̀nì kejì rẹ̀ máa wọ Ọlọ́run ọmọ tí ò lè dọ̀gá o kò sí tó lè fi kún eré ọ̀gá ọ̀tọ̀ eré ọmọ sí ọ̀tọ̀. Abubakiri kò rí tà nábì rí àwọn méjì àjọ wà ń bẹ̀ ní ìwọ̀n gbà wọ́n sì lé wọn débẹ̀ ní àwọn ọ̀tá wọ́n sì dúró yìí àwọn méjì sá wọnú kòtò kékeré ojú wò wọn ọ̀pàdé mọ́ wọn àwọn ọ̀tá wa ní kò sí ni wọ́n lè gbà bí yìí mọ́ inú bí yìí náà wọ́n wà àyà Abubakiri wá ń jà pé kọ́mọ́dà bíi ti yàyàjọ́ kìíní tó sáwọn lógi tí wọ́n rẹ̀ mọ́gi o odidi ilé kéwù mi nù o. ìyàtọ̀ ń bẹ láàrin òjíṣẹ́ Ọlọ́run àtànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ju ànábì Ọlọ́run lọ ọjà àlejò ànábì Ọlọ́run àmọ́jọ́ òjíjẹ́ òjíṣẹ́. yàyà ò sínú òjíṣẹ́ ànábì Ọlọ́run lásán ni yàyà. òjíṣẹ́ là nábì àdéhùn sì ti wà fún wàrà kọ́ni sábà kátíkẹ́lì. علمتنا لعبادنا المرسلين أنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. ọgbẹ́ àwọn mùsùlùmí 124,000 ànábì Ọlọ́run 330 ìpínlẹ̀ lòjíṣẹ́ nù wọn Ọlọ́run náà tá ń pè ní mùsùlùmí náà yìí làkọ́ni sábà kátíkẹ́lì. علمتنا ìtọ́jọ́ jẹ́ kọ́ni sábà kátí kí wọ́n tó dáyé ni kí wọ́n tó jíṣẹ́ lọ́lọ́run ti pìpì àwẹ́ pọ̀. أنهم لهم المنصورون. àwọn eléyìí náà ni mansurun ẹni tá a ràn lọ́wọ́ ni wọ́n ẹni tá a kún ni wọ́n. وإن جندنا لهم الغالبون. كتب الله لأغلبن أنا ورسلي إنه. ó lè mi èmi Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ mi a ti parí ẹ̀ yí gbà wá láàbùrí. الله لقوي عزيز.
tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún yàrá tí wọ́n rẹ̀ máa kí àyà bákìrì ń já. ìsìyẹ̀kúlù lè sọ ibi látàzán. Ànábì wa sọ fún Ànábì látàzán yá Abubakar má bànújẹ́. Inna Allaha ma'ana. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá gbẹnu dákẹ́tì ẹ̀ bọ̀ sọ́lọ́ wọn wà lóhùn orí mi ní ìwọ. ó kéré nu tọ́dá lóòótọ́ àmọ́ ó lè má ra ìjọ mi ọ̀ sọ fún pé tọ́kàn nìyí. àwọn àfáàní tí èèpà ajá ó rí pé fọ́ọ̀sì àbàbíyà ni tá ànábì ọba pé ọlọ́run ni ó lè má yà sí wọn. ànábì lọ́pọ̀ ọlọ́run jà pé iná láàmú àná sọ bàyà ní nínú. kí ló ń bọ̀ lẹ́nu ní ìṣọ́. فأنزل الله سكينته عليه. أنزل الله سكينته عليه. وأيده بجنود لم تروها. وجعل كلمة لم تروها. níjọ́ tó àbá ti gbọ́rọ̀ débi kí ọmọ ara wọn kan àwọn tí ń jà fún tọ́ọ̀mà àbẹ́gbà àwọn ilé ń jà fún oṣù rí wọn jíjà fún tó ẹ̀dọ́ ọlọ́run ó lè rí wọn àwọn kan jà lọ tí wọ́n nira yìí nínú afẹ́fẹ́ èyí tí ń pàṣẹ omi pàṣẹ òfin ọlọ́run mo kún wọn pa pẹ̀lú àwọn ọmọ ogun. وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا والله. Ọlọ́run mo ti kún mo ti ràn án lọ́wọ́. Ọlọ́run nítorí pé kí ni kẹ́lí máa gbà mí gbọ́. وتذكروا وتسبحوا بكرة وأصيلا. Ànábì lọ́wọ́ gbogbo ọ̀nà tó bá mọ̀ tó fi ràn Ànábì lọ́wọ́ pàtàkì inú tọ́lọ̀ fi àṣẹ. Ẹlẹ́ẹ̀kejì ni tùhákìrù. Ìdí ń jẹ́ tàkìrì. Òun ni pé ẹsẹ̀ pẹ́lẹ́. Àtùhákìrù. Tùhákìrù ló ní àyà látẹ̀jẹ̀ لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم لبعض. àdúrà fẹnusẹ kọ́ ọkàn gbé láfúsù àdúrà wá ní ọ̀rọ̀ àdúrà kọ́ ló ń sọ ọ̀rọ̀ nìdáwù. ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ pànẹ́bì bẹ́ẹ̀ sì máa pèrè ayé mọ́ káàkiri pànẹ́bì fárídá ọ̀gbọ́dọ̀ òun lọ́fà tó ọba tí wàá rọ́pọ̀lọpọ̀ bí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ànẹ́bì á ní yá ayọ̀ àbọ̀sù. àwọn afáàní ibi tọ́lọ̀ ti lo yá ayọ̀ àbọ̀sù kódó ló ń bò mí tó ló ń lo jámú. gbogbo ànábì ọlọ́run ìsinmi láyé jọ́nà ànábì nìkan náà ní ń dákọ tó sì lò ó bígbà tó pé àwọn ànábì rẹpẹtẹ ní bá sọ̀rọ̀. ó sì ló ń bò mí àní ayọ̀ àmúdásì ó ló ń bò mí àní ayọ̀ àmúsẹ́mìl ó ló ń wò mí àní ayọ̀ ànẹ́bí ọlọ́ọ̀tún àdúrú ọlọ́ọ̀ni ẹ̀ bá mi fún alẹ́ torí ọ̀kan náà àwọn alárúbáwá Mákà arókòjìgọ̀ àwọn máa ń pè ànábì ń pè ẹ̀fẹ̀ ni wọ́n ní ya Muhammad Abdullahi wọ́n bá là wọ́n sàmà làmà orúkọ oríṣiríṣi orúkọ ni wọ́n máa pè ara wa kan lóhùn ṣe ànábì náà lẹ́yìn bá sọ̀rọ̀ báyìí lọ́lọ́run wa kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí pé tó á kìrú ẹ pa ànábì lé o ẹ pọ́nlé ẹ pàtàkì rẹ̀ wọ́n tún ṣe bí o wàásìlá tún ṣe bí o yẹn àwọn èèyàn wá darí ẹ̀dọ̀ mírù yẹn wọ́n lọ́dọ̀ ọlọ́run lọ padà sí. Ìgbé gbà tí ń bá bọ̀ látòkè ìgbé lítúmì náà bí láì. Wọ́n tún àṣírù wọ́n tún àkèrú. Àwọn àfáà wá ní bẹ́ẹ̀ ni àmọ́ lọ́wọ́ àtànẹ́bì jọ pín àyàwó ni wọ́n láwọn àyà tí wọ́n jọ pín. Sọ pé àwọn méjèèjì ni wọ́n jọ pín láàrin wọn ò lè yọ Ọlọ́run sọ́tọ̀ ò lè yọ ànẹ́bì sọ́tọ̀ àyà bẹ́ẹ̀ pọ̀ ní Al-Qur'ani tó lọ́n fi dá ànẹ́bì lọ́lá. Irú àyà àwọn ìgbà tọ́lọ́run sọ yí pé ìgbà tí bá ń lọ sí ọwọ́ sàrán ní bàlá múmírì ìgbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àlọ́dà nẹ́bì
الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. Ọlọ́run ní ìrẹ́ Muhammad bẹ́ẹ̀ àti wọ́n ń ṣe lọ́dọ̀ rẹ̀ o. إنما يبايعون الله. Ìwọ́n kò ń ṣe bẹ́ẹ̀ àfún ìbí Ọlọ́run ní ṣe. Nítorí pé yẹ́dùn láyé ọwọ́ ìbí Ọlọ́run wọ́n kà ìdí ìbẹ lókè ọwọ́ wọn tí ànábì wọn sì rí jò. Ànábì àtọ́lọ́run jọ pín ní wọ́n hàn pé ayé àwọn oníṣì litu'minu billahi wa rasulihi. Àtúmìnú Ọlọ́run ló nìyí o. Wa rasulihi ànábì ló ní. Watu'assiruhu ànábì ló ní. Watu'akkiruhu ànábì ló ní. Watusabbihuhu bukratan wa asila. Tusabbihuhu bukratan wa asila Ọlọ́run ọba ló ní. Tọ́lọ́ lọ́hùn láàkì láàárọ̀ láàkì nírọ̀lẹ́ bàbá ìtúndà padà náà Tusabbihuhu bukratan wa asila ànábì náà ló ní kan rẹ̀. Nítorí kí ló yẹ ká ànábì òní Tusabbihuhu bukratan wa asila nítorí lè mọ́ Ọlọ́run sọ fún wa yí pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu ipò làfẹ́ kírun táyà sàlátù lẹ̀. Àárọ̀ lákírun láyà sàlátù lẹ̀ ni. Àbí tọ̀sán láyà sàlátù lẹ̀ ni. Àbí tìrọ̀lẹ́ láyà sàlátù lẹ̀ ni. Àbí talẹ́ láyà sàlátù lẹ̀ ni. Àti gbogbo ayé àwọn náà eléré oko ló ní pé ìtúsẹ̀ mi wò. Bukratan wa asila. Ibi ẹkún ẹsàbọ́lẹ̀ ẹ̀ túsẹ̀ bí ó wọ́nà ni ẹ bá mi kí láàárọ̀. Bukratan wa asila. Ẹ bá kí láàárọ̀ ẹ̀ tún kí lálẹ́. Ànábì náà a lè darí gbogbo dọ̀míìrù yẹn lọ sọ́dọ̀ rẹ̀. Ó tẹ̀sùn wọn bẹ́ẹ̀. Ó sì wù ká pẹ́ àwọn sí méjì kọ́lọ́hún àtànábì ó pè. Tọ́ bá ti fi tọ́lọ́hún fọlọ́hún, ó sì fi tànábì fún. Inú ọlá tọ́lọ̀ ń dá ànábì tí ọ̀dẹ́ nìkan ni. Ànábì ni ẹni tọ́lọ́hún bá torí ẹ̀ sọ̀rọ̀ tọ́mà tọ́lọ́hún sọ yìí ara ń kán. Ibi Maria ní ti fi fún yín. Mọ bó ṣe tó ní. Ọlọ́run máa sọ̀rọ̀ oríṣiríṣi. Bọ́ bá ṣe wá máa Kùránì wá sí. Yóò ṣe máa tọwọ́ bọ̀rọ̀ àndẹ́ Muhammadu Kùránì jáde. Bọ́ bá sì máa gbọ́ yí àwọn àfáà gbọ́ sí. Yóò ṣe rọ́rọ̀ ànábì mú jáde. Tọ́ bá ṣe wá máa àdísì gbọ́yé sí. Ànábì ń jọ mí. Tọ́ bá máa àdísì yóò tijú mbẹ́. Yóò dọ́jì àná. Bọ́ bá ànábì ń jọ mí ànábì ó sọ kílíà. Agbọ́rọ̀ ara rẹ̀ á gbé jáde. Ìfẹ́ ànábì yìí mo fẹ́ lọ́nu òun ní pàtàkì. Mo sọ nínú wáàsí kan. Wọ́n ní a fẹ́ràn ànábì àwọn abẹ́rù Ọlọ́run. Ànábì ló lè fẹ́ràn tó o bá ti fẹ́ràn ànábì o ti ní kọ́kọ́rọ́ nǹkan. Gbogbo àwọn tí wọ́n lọ nínú àwọn aṣíwájú àwọn sálàf láwọn ẹni Ọlọ́run kò sí tó ń kálukú náà fi débi tó dé ìfẹ́ ànábì ni. Àsàlátù ànábì ni. Téèyàn bá ti fẹ́ràn ànábì àwọn tí wọ́n síwájú wa tí wọ́n ní àwọn fẹ́ ànábì ń ròyìn Ọlọ́run fún wọn gán. Ẹ̀rọ Ọlọ́run wá bà wọ́n fẹ́ wà ànábì wò yí pé kí o tó nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ní ẹ ṣòfò nù o. Má dọ́jì ara rẹ mọ́ o. Wọ́n ṣòfò nù o. Torí wọ́n ti fẹ́ pa ànábì tí wọ́n fẹ́ ní bùkátà sí ànábì má. Wọ́n la pa ànábì ń ròyìn Ọlọ́run fún wọn gán. Bọ́lá ń ṣe tó. Ọlọ́run ni ọjẹ́ pé wọ́n bá lè kúlé ikú tùtù yìí. Tuhibbuna Allah fattabi'uni. Pé wọ́n tẹ̀lé ọ. Yuhbibkumullah. Ìwọ ni kí wọ́n tẹ̀lé bí wọ́n bá ti tẹ̀lé ọ yìí yuhbibkumullah. Ìbí Ọlọ́run wọ́n dẹ̀ fẹ́ràn wọn. Yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Àdéhùn tí Ọlọ́run ṣe fáwọn ẹni wájú ni. Látara àfẹ́ tí wọ́n fi ànábì. Ọlọ́run la gbọ́n bàbá tá a dárúkọ yìí. Ọlọ́run wọlé ọgbọ́n bàbá tá a dárúkọ yìí. Bá a gbé yàn bá máa sìkárù kankan. Tọ́ba ṣe pé yàn bá máa sìkárù kankan. Máa àdúrà kankan. Máa àdúrà kankan. Tọ́ bá sàlùwàlá. Tọ́ba ṣe àlùwàlá. Tó jókòó. Tó jókòó.